Mo kí gbogbo wa pé a kú àsìkò yìí, a kú bí ojú ọjọ́ ti ṣe rí. A dúpẹ́ fún Ọlọ́run wa tí Ọlọ́run kà wá kún, tó kà wá yẹ ní kí a rí ọjọ́ tuntun ní. Ọlọ́run bá kò ní ba nǹkan ẹnì kọ̀ọ̀kan wa jẹ́. Àdáwọ́lé ẹnì kọ̀ọ̀kan wa, Ọlọ́run bá yóò bá wa fi oore àti àlùbáríkà rẹ̀, Ọlọ́run bá yóò bá wa fi ṣe nínú ìrìn àjò ẹnì kọ̀ọ̀kan wa nínú ìgbésí ayé wa. Ọlá bó ṣe ń jẹ́ òun, ọlá ọ̀kan ṣoṣo rẹ̀, ọlá wíbẹ̀ jẹ́bẹ̀ rẹ̀. N tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí, mo kọ́kọ́ appreciate ìgbé ayé tí Ọlọ́run ní kí n gbé. Mo ń fi yin Ọlọ́run bá, mo sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá tó pọ̀ lórí ìrìn àjò ìgbésí ayé mi. Mo ń túbọ̀ dúpẹ́ fún Ọlọ́run bá pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí Ọlọ́run ní kí n bá pàdé nínú ìrìn ilé ayé, tí Ọlọ́run ní kí n bá oríṣiríṣi ẹ̀kọ́ pàdé lára wọn. Mo dúpẹ́ fún Ọlọ́run wípé gbogbo àyè tí Ọlọ́run bá ní kí ọ̀kan àbí méjì nínú àwọn tí wọ́n ní ká kọ́ mi ní ẹ̀kọ́, tí wọ́n bá wà ní ìsìn nínú àwọn tí wọ́n sì wà láyé nínú wọn. A dúpẹ́ fún Ọlọ́run pé a ò bà wọ́n lójú jẹ́. Ó sì lè máa appreciate Ọlọ́run bá ní ara wa. Ọpẹ́ ni fún Ọlọ́run. Nínú àwọn olórin mo ti máa sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà tí mo gbá tí wọ́n gidi gan, tí mo kọ́ ẹ̀kọ́ lára wọn púpọ̀ jù nínú orin tí wọ́n kọ síwájú. Nínú wọn ni Bob Marley ń ṣe. Mo respect ẹ̀ gidi gan. Though mo rí Fela and Co gẹ́gẹ́ bí onípàtà fanatics wípé wọn ò mọ nǹkan kan tí wọ́n ń ṣe, amúgbó ni kíní kankan ni. That's what I take him to be at that time. But yet nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí Fela ti sọ síwájú, ẹ̀kọ́ ń bẹ ńbẹ̀ tí a bá tẹ̀lé, tí a bá gbọ́ omi nínú rẹ̀. But èyí tí mo fẹ́ tó mú mi fẹ́ sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní àsìkò yìí ni ọ̀rọ̀ Bob Marley. Ó ní you're running and you're running and you're running and running. You're running away, but you cannot run away from yourself. You can never run away from yourself. Gbogbo eré yòówù tẹ́lẹ̀ bá ní kó ọmọ sáláyé yìí, ẹ jẹ́ ká tu níwọ̀n bá ṣe máa sọ ní títí wa ni pé a ò lè sáré kọjá gìgísẹ̀ wa. And at the same time, you can run away from your shadow. Ògì wa tẹ́rí kò ṣeé sá fún. Gbogbo bí tá bá la wọ̀ yóò bá wa wọ̀. It's the most loyal thing téèyàn ní láyé. Ẹni tó jẹ́ olóòótọ́ fún ẹ̀dá ní ayé yìí jù, tí ẹ̀dá gbọ́dọ̀ ní ìgbàgbọ́ lé lórí jù, òun náà ni òjìji èèyàn títara rẹ̀ gangan ẹnìkan. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò ní bẹ́ wọnú òkùnkùn. Tí ilẹ̀ bá dá, òun náà sá. Òjìji yẹn ò lè bẹ́ wọnú òkùnkùn, òun náà sá. Torí gbogbo nǹkan tí Ọlọ́run bá dá pátápátá, òdodo Ọlọ́run fi dá, bilhaq, lórí òdodo Ọlọ́run fi dá. So tó o bá ṣe tán tó bá fẹ́ gbéra rẹ wọnú òkùnkùn, òjìji yẹn fúnra ara rẹ̀ yóò sá fún ọ. Torí pé òdodo ló wà lára òjìji náà, kò ní gbà kó kíra rẹ bọ́nú rẹ̀. Níbi tó mọ́ lòun náà wà, torí pé yóò fi mọ́ guide tí wọn náà mọ̀ wò. Ìyẹn tó fún ẹ láti mọ̀ pé ìkejì mi ń bẹ lára mi láti ṣọ́ra pẹ̀lú nǹkan mi tí wọ́n bá fẹ́ ṣe. Lọ́jọ́ tí mo jáde tí mo sọ̀rọ̀ nípa wípé àwọn kan fẹ́ ta ilẹ̀ Ìdí Ògbómọ̀ṣọ́, mo ní ẹ dákun, mo fẹ́ kẹ́ tún mi gbọ́, kẹ́ tún tèpù yẹn kẹ́ lọ rí wò. Mo ní wọ́n fẹ́ ta ilẹ̀ Ìdí Ògbómọ̀ṣọ́ débi pé wọ́n ti ń lọ rèé ṣe ìwé lé lórí. Àṣẹ lórí náà kì í ṣe wípé bóyá wọ́n fẹ́ tà, wọ́n fẹ́ kọ́ o. Nínú tó wá padà jáde ní ìsìn òun ni wípé wọ́n ti ń tà nínú ilẹ̀ Ìdí Ògbómọ̀ṣọ́. Wọ́n ti tà nínú rẹ̀
tí àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n mọ́wọ́ tí wọ́n mẹsẹ̀ tí wọ́n ti kọ́ ilé lé lórí nínú irọ́ ni òótọ́ ni èmi fi ojú mi báyìí rí lẹ́ni níbi tí wọ́n ti wú gbogbo pílà tó jẹ́ pílà tí ó jẹ́ foundation ilẹ̀ ìdí Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti tú kúrò tí wọ́n jù sínú igbó. Ọlọ́run á mú wọn pé a ní picture bí tí wọ́n jù wọ́n sí, aya picture rẹ̀ tó ráwà nìkan ká lọ apọ̀tájọ́ lọ. Èyí tó wá ṣe pabambarì ni pé a tó wá bá àwọn kan níbẹ̀ tó pé wọ́n ń ṣe block lọ́wọ́, àmọ́ àpẹnupọ̀ gbogbo àwa mùsùlùmí tá a wà níbẹ̀ ni pé a wá sọ fún wọn wípé wọ́n kú iṣẹ́, Ọlọ́run ọba yóò ràn wọ́n lọ́wọ́, ṣùgbọ́n ìmọ̀ràn tá a fẹ́ fún ẹni tí ń ṣe kíní ẹ̀ ni pé kó mójútó blọ́ọ̀kù rẹ̀, tí blọ́ọ̀kù yẹn bá gbẹ kó wá fi mọ́tò kó wá fi kó nǹkan rẹ̀ kúrò níbẹ̀. Àwọn ò kí ń ṣe bàṣẹ̀jẹ́ ipe ilẹ̀ yín o ogún gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ni, nílé lóko àti lẹ́yìn odi àti nílùú Èbó àti ní gbogbo bí tán bá láwọn bá wà. Ilẹ̀ gbogbo mùsùlùmí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ni. Ṣé ẹ wá fẹ́ rí nǹkan tó fẹ́ yà yín lẹ́nu jù nínú rẹ̀ ni pé àwọn tí wọ́n bu ilẹ̀ ta, a ò tí ì fẹ́ sọ pé lágbájá ni àbí tàmọ̀dò, ṣùgbọ́n nǹkan tó dá wa lójú ni pé kì í ṣe Michael, kì í ṣe Paul, kì í ṣe Johnson, kì í ṣe Moses, kéde ṣe pé Ògúnwùmí, Ògúnníyì, Ògún ṣe kinní kan. Àwọn kọ́ ni wọ́n ta ilẹ̀ yùn, àwọn ọmọ mùsùlùmí ni. Àwọn táǹsì ń wí nínú èròǹgbà tiwa àti nínú ìṣesí tí wọ́n ṣe, a padà rí wípé àwọn táǹ tó ń fọkàn tán débi pé wọ́n tún jẹ oyè ẹ̀sìn nílùú Ògbómọ̀ṣọ́, wọ́n ní ipa nínú bí wọ́n ti ṣe ta ilẹ̀ ìdí Ògbómọ̀ṣọ́. Ìtumọ̀ tí wọ́n fi ń sá eré káṣírí àwọn kó bò lábẹ́ kí Yúnúsọ̀ ọmọ lọ́nu, torí pé wọ́n ò lè ṣe nǹkan tó wù wọ́n pẹ̀lú ilẹ̀. Ìtumọ̀ tí wọ́n fi ń sáré wípé bàbá kábíyèsí pé wọn ò tí ì rídìí jókòó, gbogbo ọ̀nà làwọn ó ṣe láti pé kí kábíyèsí ó kúrò ńbẹ̀, ṣùgbọ́n nígbàtí kábíyèsí takú tó ló òun o orí òdodo lòun ó ṣiṣẹ́ lé lórí. Àdéhùn àkọ́kọ́ táwọn ti ṣe fáwọn mùsùlùmí nígbà táwọn ti dé, pẹ̀lú ògo Ọlọ́run ò ní ṣe àwọn ní ẹni tí yóò ya àdéhùn. Àwọn ń wà pẹ̀lú everybody, kìí ṣe mùsùlùmí nìkan, àwọn ò sì ní ìgbà kan rẹ̀ ẹnìkankan jẹ. Ṣùgbọ́n táwa fẹ́ mọ̀ níbí ni wípé lọ́dọ̀ tiwa o, lọ́wọ́lọ́wọ́ bá a ti ṣe wà yìí, wọn ò tí ì ta ilẹ̀ Ògbómọ̀ṣọ́, wọn ò tí ì ta ilẹ̀ àwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́. Ìta kàn mọ̀ ní wípé àwọn kan lọ rèé, kìí ṣe pé ilẹ̀ lásán, àwọn kan ti kọ́ ilé, wọ́n ti already kọ́ ilé sórí ilẹ̀ ìdí Ògbómọ̀ṣọ́, tó yìí jẹ́ pé àwọn ilé tá ń wí, àwọn ilé tí yàn sọ pé ajé kú kalẹ̀ ni, tí wọ́n ti kọ́ sórí ilẹ̀ ìdí Ògbómọ̀ṣọ́. Nínú nǹkan tó jẹ́ àlẹ́nu pẹ̀lú wa ni wípé níbẹ̀ ni wọ́n tún ti ń pe ẹnìkan tó jẹ́ bíi lọ́ọ̀yà tó bá wọn fọwọ́ sí bá ṣe ṣèwé ilẹ̀ àti nǹkan kan, lójú wa náà fi ń pè é, tí ń sọ pé kán dákun kán fún òun ní time díẹ̀, àwọn padà wá ríra àwọn káwọn jọ sọ ọ̀rọ̀. But èyí tó wá dára jù ní pé a kí bàbá wa Parakoyi Adini of Ògbómọ̀ṣọ́ land, bàbá wa Alhaji Muhammad Surajudeen Alim Parakoyi, Ọlọ́run ọba yóò lọ́rẹ̀ mi. Gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tó bá wà lórí ìrìn àjò ẹ̀dá nílé ayé tó lè ba iṣẹ́ ìdájẹ́, Ọlọ́run ọba ò tó bá wà nínú ẹrù yín, Ọlọ́run ọba ọba wọlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam yóò bá wa tó, yóò bá wa ṣe dáadáa. Àwọn èyí tó ti dá nínú iṣẹ́ yín, Ọlọ́run ọba kò ní bàjẹ́. Àwọn dírámà tó ṣẹlẹ̀ ní orí ilẹ̀ yìí
òun ni wípé nínú àwọn tí wọ́n dé tí wọ́n ní àwọn ń bọ̀ wá pé a fẹ́ lọ rèé wo àwọn tí wọ́n mú ilẹ̀ ìlú àwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́ tí wọ́n kọ́lé lé lórí, a fẹ́ lọ rèé wò pé àwọn ta ni, torí pé a ti ṣetán láti pé wọ́n fẹ́ bá wa fẹ́ǹsì ẹ̀. Bàbá wa ààrẹ mùsùlùmí of Ògbómọ̀ṣọ́ land Alhaji Abdul Ganiyu Owódùnní, iná ò ní tán nínú oore tí Ọlọ́run bá tó ṣe fún yín. Bàbá Báṣọ̀run ẹ ní táwọ́ náà, bàbá Aṣojú ẹ ò ní tọrọ jẹ, bàbá wa Abdul Aziz Ọládìran, Ọlọ́run wọlá bí ṣe ń jẹ́ gbogbo oore tọ́lọ̀ ń ṣe sí yín lára, ìmọ́lẹ̀ ńlá lẹ jẹ́, oore púpọ̀ lẹ jẹ́ fúnlú Ògbómọ̀ṣọ́, ìmọ́lẹ̀ yín kò ní wọ́kùnkùn. A rántí pé lọ́dún náà lọ́hùn sọ́hùn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ kéékèèké àti bí irú àwa yìí náà nígbà náà, tí a bá ti rí yín òyìnbó 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 là máa ń pè yín, torí àwọ̀ yín, torí ẹwà àwọ̀ tọ́lọ́run bá ṣe fún yín. Ọlọ́run bá kò wá ní ìbàjẹ́ mọ́ yín lára, ọgbọ́n àti làákàyè tí Ọlọ́run bá tó ṣe fún yín, Ọlọ́run bá kò ní ìbàjẹ́. Ẹ ń tukọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ tipẹ́tipẹ́, ní ọjọ́ tó ti pẹ́ tí inú àtòde òró àti ìbú òkè àti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tí kò sí kankan tó pamọ́ fún yín, tí kò síbi kankan tẹ́ ń fi ti ń jìpa Ògbómọ̀ṣọ́ lórí ẹ̀. Torí pé kí ni? Torí pé ọmọ ọkọ gidi níyín lẹ fi wá dúró tí ń jẹ́ òdodo. Ẹ ṣe sùúrù tó pọ̀, wọ́n yẹ̀yẹ́ yín tó pọ̀, wọ́n bú yín náà tó bá pọ̀, nínú àwọn tó ti jẹ lórí tébù nínú ilé yín, nínú àwọn tó ti jẹ nínú àpò yín, wọ́n padà di àwọn tí wọ́n ń bú yín. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ ò fi ṣe ìbínú. Kí ìlú ọmọ dàrú, kí ìlú ọmọ dàrú ni. Tí ẹ bá tún ti gbọ́ nǹkan kan tó fẹ́ ṣe ìlú, ọkàn yín máa bàjẹ́ tó pọ̀, torí pé ẹ ò fẹ́ aburú kankan fún ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ̀yin èèyàn wa níbikíbi yóò tẹ́ bá wà, àti Alhaji wa Waska, ẹ dákun ẹ máa bá wa ṣe àdúrà fún wọn. Kọ́mítì wọn tó dúró lórí òdodo, tí wọn ò rí wa lọ́mọ èké, tí wọn ò rí wa wípé à ń parọ́ ni, tí wọ́n fara balẹ̀, tí wọ́n gbọ́ wa, tí wọ́n wá gbéyẹ̀wò lọ́tún sósì, tí wọ́n wá rí bó ti ṣe rí tán wá wà pẹ̀lú wa. Wọ́n wá gbéyẹ̀wò lọ́tún sósì, wọ́n wá dúró ti bàbá wa Ọba Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹ̀gẹ̀ kẹta. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Ẹ ó lò pẹ́ 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 lójú àwọn tó bá ní kẹ́ ẹ mọ́ lò pẹ́. Pẹ̀lú ògo Ọlọ́run, tí a bá ní kí Ọlọ́run ọba kó sọ wọ́n di bàtà fún yín, ó lè padà mọ́ ta yín lẹ́sẹ̀, torí pé ọ̀tá ni wọ́n. Ṣùgbọ́n tí àwọ̀ wà sọ fún Ọlọ́run ọba ni pé àtọ́jú àti àlàáfíà ara wọn kọ́lọ́run ọba kó má gbà á, kó jẹ́ kẹ́mi tiwọn náà ogun kan máa rí dáadáa tí Ọlọ́run fún yín lọ́kàn láti ṣe fún ìlú Ògbómọ̀ṣọ́, kí ó wá máa jẹ́ wípé ìbànújẹ́ ni wọ́n lókù tí wọ́n fi ṣe ìwọ̀nba tó kù tán fẹ́ fi ṣe ilé ayé wọn, torí pé wọn ò wá dáadáa fún ìlú Ògbómọ̀ṣọ́, wọn ò sì wá dáadáa fún ẹ̀sìn Islam lÓgbómọ̀ṣọ́. Wọ́n sì wọ́ ọ̀nà ìbàjẹ́ láàrin àwọn ọmọ ìyá wa yòókù, bẹ̀rẹ̀ látòrí àwọn Kìrìsìtẹ́nì àti àwọn ẹlẹ́sìn kejì kẹta tó wà lÓgbómọ̀ṣọ́. Ẹ jẹ́ ká bira wa léèrè, kí ni ẹ̀bi bàbá yìí pẹ̀lú ìrìn àjò? Ẹ wá ń torí rẹ̀ ń pariwo pé ìjà ń bọ̀, ìjà ń bọ̀, ìjà ń bọ̀, ẹ wá ń ṣe kálẹ̀ káàkiri torí wípé ẹ ti mọ̀ wípé ẹ ń pèsè ogun kalẹ̀. Ẹ̀yin èèyàn wa nílé lóko, a ṣe ní ọwọ́ inú ilé ká fọwọ́ ilé jẹ́ láàrin ara wa ní ọ̀rọ̀ yìí fi dìwò yìí. Káwọn tó ẹsẹ̀ lọ́rẹ̀ máa pète ogun tán lọ́rẹ̀ pèlè àwọn èèyàn látòde, àwọn tó yẹ pé wọ́n kọ̀ láti wádìí tí ń jódodo, wọ́n wá dìde, wọ́n bẹ̀rẹ̀ sí máa bú wa, wọ́n ń kọ́ wọn lọ́gbọ́nkọ́gbọ́n, ẹgbà kóòtù lọ,
gbogbo tí ò kì í ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹgbà kóòtù lọ ẹgbẹ́ lágbájá ẹgbẹ́ tàmọ̀dò ọ̀kan tẹ tún sọ lórí Facebook wípé òun fẹ́ pàdé mi pẹ̀lú mọ́tò wọn ọ̀bá tẹ kán mi lẹ́sẹ̀ dànù. mo ní ń sọ̀rọ̀ orí Facebook ni. èyí tó tún wá fọ́nì jù ní pé àwa dé ilẹ̀ ìdì yẹn àwa mẹ́fà lákọ́kọ́ bọ̀ àwa mẹ́ta wọnú lọ pẹ̀lú machine. àwa rí àwọn kan tí wọ́n wá yọ jáde wọ́n dúró lójú múmbàrí kìíní kankankan tójú wọn pọ́n kankankan wọ́n kóra wọn wọlé. Zubairu Muhammad Taofik lẹ́ẹ̀rí màmá mi ò bí mi níbejì bẹ́ẹ̀ ni bàbá mi ò sọ mí lórúkọ bejì kẹ́ mọ́ sọ pé táyé rẹ̀ lẹ́ẹ̀rí àbí kẹ́hìndé rẹ̀ lẹ́ẹ̀rí èmi gan it's me Zubairu Muhammad Taofik òun lẹ́ẹ̀rí wọ́n kan rí mọ́nú lásán ni o kò sí nǹkan tí wọ́n lè ṣe lé wa lórí tàbí kọjá but ojú yẹn ojú tó bá lè dogun kó dogun ṣùgbọ́n tó gbé àwa kọ́ nìyẹn. nígbà tí àwa ó fi lọ padà lọ síbi tán ti ní ká ti pàdé ní òdì kejì àwọn èèyàn wá ń pè wá wọ́n wá ń sọ fún wa wípé ẹ ṣọ́ra pẹ̀lú bẹ́ẹ̀ ti ṣe ń lọ ẹgbàárín àwọn èèyàn o torí àwọn kìíní tó ti tẹ̀lé yín nínú wọn ẹni tó ti mú rọ́bà lọ́wọ́ ti mú rọ́bà lọ́wọ́ ẹni tó ti mú catapult lọ́wọ́ tó ti kó òkúta sápò ó ti kó sápò ẹni tó ti mú nǹkan ogun sọ́wọ́ ó ti mú nǹkan ogun tó lórí kíni tó bá jẹ́ pé lórí ẹ̀sìn náà lẹ́ ń sọ̀rọ̀ lé lórí ebílẹ̀ àwa pẹ̀lú yín la jọ ní àwa gbọ́ wípé àwọn kan ti bọ́ sórí ilẹ̀ yẹn wọ́n lọ rèé kọ́ wọ́n ń kọ́ ṣáwa pẹ̀lú yóò lè jọ panupọ̀ láti gba tí ń jẹ́ ẹ̀tọ́ àwa mùsùlùmí lé wa lọ́wọ́ ṣùgbọ́n a padà rí wípé àwọn tí wọ́n kó yín wá gan ní wọ́n nípa tí wọ́n kó lórí àwọn tó ra ilẹ̀ yìí àwọn wá kó wọn wá lórí pé kó lè bá di ìjà tó bá dariwo kán wá máa sọ pé táwọn sọ nínú newspaper lọ́sẹ̀ tó kọjá àtọ̀sẹ̀ tó tẹ̀lé mo sọ kíní kan fún yín wípé mo ti parí ìwé lórí wọn mò ń wá approval àwọn èèyàn mi ni ìní fẹ́ ṣe anybody ṣé nǹkan tí mo sọ yìí sórí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ mo ti taari rẹ̀ sí gbogbo bí tó yẹ kí n taari rẹ̀ sí láti pé kí gbogbo ayé kọ́ bá tẹ́ máwọn lọ́ọ̀yà kí wọ́n bá wa kà ká tó spread ẹ̀ jáde interview spread ẹ̀ jáde ọlọ́run bá yọ wọlá bó ṣe ń jẹ́ òun yóò gbé ìrànlọ́wọ́ dìde lórí rẹ̀ tó gbé house spread ẹ̀ jáde tó pé gbogbo ilẹ̀ Nàìjíríà la fẹ́ fún níbi tí ọwọ́jà wa bá tó a ó fi hàn torí pé kán lè bá àríwá alálàṣe jù tí wọ́n rí wa yún kán lè bá àrí dáadáa pé ṣé àṣejù wa lórí òdodo ni àbí lórí irọ́ a ò rìnrìn àjò yìí lórí pé kí gbogbo èèyàn kọ́ wa dá sọ̀rọ̀ yìí ẹ̀yin lẹ́ ń kọ́ wa lóró ẹ bẹ̀rẹ̀ lórí Facebook akọlù yín lórí Facebook WhatsApp la fi bẹ̀rẹ̀ akọlù yín lórí WhatsApp ẹ dá WhatsApp kalẹ̀ ẹ ní orin méjì tẹ́ ń kọ bàbá wa Gandhi tí ò mọ́wọ́ mẹsẹ̀ kó tó dé ẹ sọ platform yìí níbi tẹ́ ń gbé ti ń bú bàbá wa Gandhi ẹ ń wá lọ rèé invite àwọn múrik ní pé ká máa bọ̀ wá bú Ògbómọ̀ṣọ́ ká wá máa fi ilẹ̀ Ògbómọ̀ṣọ́ sí yẹ̀yẹ́ ilẹ̀ tẹ́ pè nílẹ̀ bàbá yín wọ́n máa ń sọ fún yín pé ààfin bàbá ńlá bàbá yín ilẹ̀ àwọn fẹ́ convert sí mosque kan fáwọn ní 30 days Akíntọ́lá Isaac Akíntọ́lá congratulations àwọn èèyàn tó ń torí wọn jà wọ́n ti rí bìkan níbi àwọn ilẹ̀ tí wọ́n ti ń bù lábùtà ẹ̀tọ́ mùsùlùmí sì ni àwa mùsùlùmí náà wá ń sunkún sọ́dọ̀ rẹ tó ní òun jìgàngbara fún Islam ni àwọn wá ń sunkún sọ́dọ̀ rẹ báyìí ní ìsìn wípé ìwọ náà wá ṣèwádìí kó wá rí wípé ṣé àwọn tó ń torí wọn ṣe kinní yìí ṣe bẹ́ẹ̀ ni àbírọ́ ni ìrìn àjò àwọn Fúlàní lẹ̀ máa ń rìn torí pé kò síṣẹ́ méjì tí wọ́n máa ń ṣe ju pé kán máa gbalẹ̀ kiri lọ àwọn Fúlàní jihadist wọn ò níṣẹ́ méjì ju kán gba ilẹ̀ lọ tí ẹ bá fún wọn láyè bí Fúlàní bá bá ẹ ní àlejò tó bá etí ẹni ni ó ti jókòó bí ẹni pé ẹni ò ní wúlò fún pẹ̀lú pẹ̀lẹ́kùtù ní ó fi máa sún dìbò bẹ̀ tí ó fi bọ́ sáàrin ẹni nígbà tó bá sún tán yóò na gbogbo ẹ̀ yóò na gbogbo ẹ̀ rẹ̀ yóò na gbogbo ẹ̀ yóò taari rẹ̀ kúrò lórí rẹ̀ yóò padà gba ẹni mẹ́ lọ́wọ́
ìrìn àjò àwọn tírú rẹ̀ bá wà nínú ẹ̀jẹ̀ wọn nu Fúlàní ni. A ò sọ̀rọ̀ àwọn èyí tó ti mix up. Mo ní àwọn nǹkan tó jẹ́ pé àwọn Fúlàní rọ́ ní ti yín, Fúlàní tí ó kìí ṣe bòròró kọ́ ní ti yín. Àwọn bòròró gidi gan tó yẹ pé wọn ò kí ẹ̀ anywhere tó bá ti rí iná máa ń fẹ́ kó di titi wọn. Àwọn máa ń wò pé oko olóko tó dáko gan àwọn bí ìgbà tó yẹ pé àwọn làwọn ní náà fi máa ṣe tó wù wọ́n. Tẹ́ ẹ bá lọ rèé ṣèwádìí wọn dáadáa ẹ rí i pé kódà láàrin àwọn Haúsá wọ́n ń fi ìyà ìwà wọn yẹn wọ́n fi ń jẹ àwọn Haúsá. Ẹ ó mọ lérò pé bóyá Haúsá ní í ṣe tí ń ṣe rárá. Àwọn Haúsá tó bá ti lè pa àwọn nǹkan pé Haúsá Fúlàní kẹ́ ẹ mọ̀ pé kìí ṣe original Fúlàní Fúlàní pọ́nbélé lẹ́ẹ̀bà ẹ sì bá ní bòròró ni. Nomadic ni wọ́n máa ń pè wọ́n èé gbébì kan náà ilẹ̀ ibi tí wọ́n bá ti dé wọ́n gbà ní wọ́n lọ́nu wọ́n plant àwọn èèyàn wọn kalẹ̀ síbẹ̀ bọ́n ṣe ń ṣe nìyẹn. Wọ́n wá ti gbèrú rẹ̀ wọnú ẹ̀sìn tipẹ́. Bí ẹ bá ti ṣe rí nílùú náà wọ́n ṣe máa mọ àwọn tí wọ́n bá máa lò against yín tó bá wá délẹ̀ tán tó bá fẹ́ máa ṣe wọn ò ní fẹ́ mọ̀ bí Yorùbá ni ẹ́ Haúsá ni ẹ́ àbí nǹkan kan ni ẹ́ ogun yẹn ó rọ̀ wọ́n lọ́rùn láti pé tí wọ́n bá ṣe kán ṣe ṣùgbọ́n wọn ò kí ń ṣàdédé lọ rèé kó ogun bá yín wọn ò ti bọ́ àwọn ọmọ yín yó dáadáa tí wọ́n ti bọ́ wọn yó dáadáa àwọn tó bá jọ máa lè nínú yín wọ́n ti bọ́ wọn yó dáadáa àwọn ni wọ́n mọ̀ sọ fún wọn pé ẹ gbà báyìí àwọn ni wọ́n wàá mọ̀ kọ́ wọn ní ọ̀rọ̀ ni wọ́n mọ̀ kọ́ wọn ní ìwà ni wọ́n mọ̀ kọ́ wọn ní àwọn ìṣesí tó yẹ pé yóò fi já sí pé wọ́n fi ríbi gba ilẹ̀ bó ti ṣe wù wọ́n. ìyẹn ni bàbá wa Gandhi wá wọ́ọ̀nù wọn lé lórí wípé báwo ló ṣe lè jẹ́ tó fi jẹ́ pé dúkìá tó tún jẹ́ pé titi yín ẹ̀yin mùsùlùmí táwọn kan padà wá lọ rèé sọ di ogún titi wọn tó padà wá bẹ̀rẹ̀ sí í mọ́ lọ rèé tà á. Ìwádìí ń bọ̀ lórí rẹ̀ o ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run àwa yìí sì dúóńdó wípé wọn ò tí ì ta ilẹ̀ òní o. Àwọn tó wà lórí ilẹ̀ wọ́n rí ilẹ̀ pé kò sẹ́nì kankan níbẹ̀ ni iná wọn gbìyànjú láti pé kán lọ rèé ṣe foundation síbẹ̀ kán máa lọ rèé kọ́ ọ ṣùgbọ́n nígbà tí àwa náà bá ṣe tán àti pé àti ẹ̀ ti ṣe tán láti pé a fẹ́ gba ààyè ọ̀dọ́ wa padà bí wọ́n wàá sọ pé àwọn fẹ́ wó fẹ́ǹsì wa ní bíbò ni torí pé nínú àwọn tó líìdì wọn wá a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá wa Parakò yìí wọn ò jẹ́ Parakò yìí lásán wọ́n mọ ilé wọ́n mọ òde wọ́n mọ òró wọ́n mọ ìbú wọ́n mọ ọ̀tún wọ́n mọ òsì wọ́n mọ àárín ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n sì mọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlẹ̀ ń ti jẹ́ àti bí ìtàyùn ti ṣe jẹ́ wọ́n wá ń sọ fún ẹ pé a ò wá bá yín jà o àwa ní survey plan fún ilẹ̀ bí yìí o àwa ò ní kọjá alẹ̀ ti mùsùlùmí a ó gbé búlọ́ọ̀kù a ó ṣe fẹ́ǹsì níbi tó jẹ́ titi wa o ibi tẹ́yìn náà bá wá fẹ́ gbé fẹ́ǹsì titi yín sí ẹ gbé sí i well by the time tá a bá gbé fẹ́ǹsì ti àwọn mùsùlùmí tó bá bọ́ sínú àwọn tán kọ́ ilé sínú ibẹ̀ yẹn ó kù sọ́wọ́ wọn láti pé kí wọ́n gbé ilé wọn kúrò níbẹ̀ ní ìrọ̀rùn tàbí kí a wo gbígbé kúrò tó wà ń bẹ ní ìrọ̀rùn ni pé kí wọ́n wá ẹni tí ó bá wọn tú àwọn páànù léhùn kí wọ́n wá àwọn ẹni tí ó bá wọn yọ àwọn wíńdò lé kí wọ́n sì wá àwọn ẹni tí ó bá wọn fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yọ búlọ́ọ̀kù tán bá fẹ́ yọ 10 a ti mọ̀ pé wọ́n ṣe òfo 3 sí 4 ó kù sọ́wọ́ wọn kí wọ́n mọ bí wọ́n ti ṣe ṣùgbọ́n ilẹ̀ yun kìí ṣe ilẹ̀ Zubairu Muhammad Taofeek ń ṣe ìjàngbara láti gba ilẹ̀ fún ẹnì kankan against anything but ẹ̀tọ́ ti Islam tí mo mọ̀ mò ń ṣiṣẹ́ property mi ò bá èèyàn ja ìjà lórí ilẹ̀ rí bí mo ṣe sọ̀rọ̀ yìí wàláhì azim suma billahi lazi la ilaha illa huwa mo bá èèyàn ra ilẹ̀ láti nǹkan bí ọdún 5 sísìn yìí lónìí ìyá yẹn gan tún pè mí a ò tí ì ṣe ìwé a ò tá fún ní ilẹ̀ ó sì ti san owó pátápátá
ọ̀dọ̀ mi lọ sanwó sí, mo sì san owó, mo ṣe ń fún mi ní owó bẹ́ẹ̀ ni mò ń fún àwọn tó ní ilẹ̀, ni mò ń fún wọn lówó wọn, orúkọ ẹni tó ní ilẹ̀ náà mo fi transfer owó sí wọn. Kíyà yìí ó wá láti pé kán wá sẹ́tù ìwé, kán wá ṣe dọ́kúmẹ̀ntì nígbà náà, kò wá títí tí àyè fi gba Amẹ́ríkà lọ. Mo dúró ti ọ̀rọ̀ ilẹ̀ obìnrin yẹn, ìgbà tó dé tí kò gbádùn láti Amẹ́ríkà, mo sọ pé ṣé kò ní wá ṣiṣẹ́ rẹ̀. Àwọn èèyàn mi á dúró ti ọ̀rọ̀ yún. Ọ̀kan nínú àwọn èèyàn wa tí èmi rẹ̀ jọ mọ́ ṣiṣẹ́ ta wọnú ara wa gidi gan, à ń pè ní Jamal, tí gbogbo ọ̀rọ̀ dọ́kúmẹ́ǹtì wà ní sáìdì ọ̀dọ̀ rẹ̀. A dúró ti ọ̀rọ̀ ń dáadáa, bó tilẹ̀ jẹ́ pé lẹ́yìn ò sí ní sáìdì ọ̀dọ̀ wa, ṣùgbọ́n mo máa gbé mọ́tò mi, òun náà máa gbé mọ́tò rẹ̀, táàjọ lọ rí máa wo àlàáfíà rẹ̀. Ní òní nígbà tí ìyá yẹn ń pè mí, kò ṣéèkì mi pàápàá láti sọ fún pé ṣé dáadáa lẹ wà, ẹ jẹ́ kí n fún yín ní nọ́mbà Jamal kẹ́ pé ẹ mú orúkọ yín kẹ́ lọ rèé bá, yóò lọ bá yín ṣe documentation yín. Ilẹ̀ tó ti wà ń bẹ láti kẹ́ bí ọdún 5 sí 6 nísìn, it is still intact. Ebi ò pa wá débi pé ká mú oògùn olóògùn ká tó wá wípé ń tọ́ wá jẹ́ oògùn gbogbo mùsùlùmí. Ìní mo fi sọ wípé they are completely heartless. Kò sí Ọlọ́run ní ara wọn. Even ní agbo òṣèlú, wọn ò jó lóòótọ́ fáwọn èèyàn wọn níbi tán gbé ti ń ṣe òṣèlú. A ò fẹ́ mọ̀ yẹn, torí pé tó ń ṣẹlẹ̀ lágbo òṣèlú náà ni pé ẹni tán bá lè rí rẹ́ jẹ, iná ń pè lọ́mọ ẹ̀yìn àwọn. Ẹni tí wọ́n bá ti lè rí bí rẹ́ jẹ, in tí wọ́n mọ̀ pé náà ni alábòsí ni, ọ̀dàlẹ̀ ni, in tí wọ́n mọ̀ pé nù. Ẹ̀yin tọ́lọ̀ ní kí ẹ má jẹ́ ọ̀dàlẹ̀ fún wọn tí wọ́n rí yín lò, Ọlọ́run ọba yóò sì ju inú yín, yóò sì ṣe ọpọlọ yín. Until you emancipate yourself, your mental slavery, gẹ́gẹ́ bí nǹkan tí Bob Marley tó wí. Ó dìgbà tí a bá kóra wa níjànú, tá a bá kóra wa kúrò nínú oko ẹrú lílo ọpọlọ wa. Tẹ́nìkan máa fi ọpọlọ rẹ̀ máa fi lo ọpọlọ titi yín, tí ó wàá dàbẹ̀ ní pé ẹ̀ mọ̀ tẹ́ ń ṣe mọ́. Irú rẹ̀ ní nǹkan tó ṣẹlẹ̀ lónìí. Wọ́n kọ́ ilé sí orí ilẹ̀ gbogbo mùsùlùmí. Àwọn tó sì ta ilẹ̀ àbáwọn tán mọ̀ nípa ilẹ̀ wá lọ rèé kó àwọn ọmọ mùsùlùmí. Ẹ wá kó àdá, ẹ wá kó katapọ́ọ̀tì lé wọn lọ́wọ́, ẹ wá kó igi lé wọn lọ́wọ́ pé bó lè dogun kó dogun, bó lè dìjà kó dìjà lórí ilẹ̀ mùsùlùmí. Tọ́mọ mùsùlùmí ta ilẹ̀ gbogbo ìlú, tó lọ́wọ́ ń bi títa ilẹ̀ gbogbo ìlú, tí ò fi bẹ̀rù Ọlọ́run sọ́kàn wọn. Nígbà táwọn ò fi dé ibẹ̀ yẹn padà, wọ́n wá rí bàbá wa Pàràkò yìí níbi tó dúró sí. Wọ́n wá ń lérí bọ̀ wípé lọ́ba níkà lọ́wọ́ àlọ́ọ̀kan, àwọn sì lọ rèé bá akọyin sí Pàràkò yìí ni wọ́n rí. Nígbà tó súnmọ́ bẹ̀ tán náà wá rí pé Pàràkò yìí ni, tí ẹ bá rí lọ́ba níkà kí lẹ fẹ́ ṣe. Mi ò lérí fún yín o, Ọlọ́run tó wà lára mi ní ń gùn mí. Wallahi azim suma billahi la ilaha illa huwa. Kíni kan bẹ tí mo mọ̀ tí mo kọ́ lọ́dọ̀ gbogbo àwọn àfáà wa. Tí tó bá sa ya káfí, tó bá sa hasbunallahu wa ni'mal wakil, tó bá sa ya dáfíù, tó bá sa ayul dáfíù, tó bá sa kùrìsíù, gbogbo nǹkan sọ́la yóò tó bá ṣàlàyé yìí, tí o bá ti lè gbọ́ pé inú ilé bá ń crack, yẹra fún un. Mọ́ sọ pé o ti ní àjẹsára. Ọlọ́run ọba fúnra ara rẹ̀ ó padà mú ẹ, torí pé o ti ring bell sí ẹ létí pé kíní yìí o yóò di nǹkan. Ṣùgbọ́n tí o bá rí, tí o bá sá, ń fi hàn wípé o dúpẹ́ oore Ọlọ́run ọba nìyẹn, lórí wípé aburú tó fẹ́ ṣe ẹ́, ó yẹ fún àṣetánì láyè láti pé kó lọ. Mi ò lè lẹ nǹkan mọ́ mi lórí omi, ò lè pẹ́ ẹ̀ lè dúró ń kọ̀rọ̀ kẹ ta rọ́bà bẹ́ẹ̀ ṣe wí bẹ́ẹ̀ ṣe fẹ́ mọ́ ta rọ́bà. Èébú lẹ̀ ń bú tí mo bá kọjá níbi tẹ́ ẹ bàjẹ́ dé ni pé ẹ ò tí ì láyà. Wá dá mi dúró báyìí pé lọ́ba níkà ìwọ ni mò ń bá wí, mo wá bá ẹ. Oh my God, oh my God, oh my God, oh my God. Ẹ tí ì láyà rẹ̀,
èmi gan wọn ò sì tí ì bí mi dáa kí n wá bá ọ pé wọ́n ni mò ń bá wí. I know what it takes in the law. Ẹ lè wound mi o, àmọ́ màá ṣe tí wọ́n fi gbàgbé yín sí àtìmọ́lé ni. Kèé sàtìmọ́lé tọlọ́pàá prison yard gidi correction center lẹ́lọ. Àwọn tẹ́ ẹ̀rọ pẹ́ ń ṣe pẹ̀lú wọn, wọ́n fi ẹsẹ̀ fẹ́, wọ́n pa wọ́n rán yín. Torí pé nígbà tán bá ti rí pé orúkọ àwọn bá fẹ́ jáde, wọ́n sọ pé àwọn rán yín níṣẹ́. Ikú tèmi nínú tí mo bẹ Ọlọ́run ọba sí, Ọlọ́run ọba mi sì sọba alábòsí bó ṣe tọ́ mi bí mo ṣe dé yìí. Ó ń fi hàn mí, ó sì ń fi mí lọ́kàn balẹ̀ pé ikú mi ò sí lọ́wọ́ ẹ̀dá kan. Àmọ́ pé ó lérò pé ó wàá pa mí lára, ó wá lérò pé you go scot free. No. Wallahi, you cannot escape it. Why you talk behind me is because you belong there. Gbogbo ẹni tí ń sọ̀rọ̀ mi lẹ́yìn mi torí pé he belongs there. You belongs there. Ẹ̀yìn mi náà lẹ belong sí. You don't belong before me, wájú mi. Bẹ́ẹ̀ kọ́, ọ̀tẹ̀ àti orí burúkú ìwà tí à ń bá kiri láàrin ara wa lórúkọ ẹ̀sìn àti jẹ́ kí ó jẹ́ pé kí ègún kó máa dààmú wa nílùú Ògbómọ̀ṣọ́. Àsìkò tó láti pé kí a ro ọpọlọ wa. Ẹ jẹ́ ká gbára wa kúò nínú àhámọ́ lílo ọpọlọ wa fún ká máa fi ṣe nǹkan tí ò dáa. Èébù mi, my God, mo ń celebrate ẹ̀. Ẹ máa bú mi lọ. The funniest part of it ni pé bẹ́ẹ̀ ti ṣe ń dárúkọ mi tó orúkọ mi ti hàn ju bàbá ńlá bàbá yín lọ. Torí wọn mọ bàbá yín l'Ógbómọ̀ṣọ́ wọn báyìí. Torí tẹ́ ń ṣe ò lè jẹ́ kẹ́ ẹ lè fi lé bàbá yín hàn kẹ́gbẹ́ ọmọ inú ilé lágbájá ni mí torí pé àwọn ìran yín gan ẹ̀ ń jẹ́ bànújẹ́ ọkàn fún wọn. A wà ní fíìlì ibi tá a gbé ti lọ rèé wo kíní ilẹ̀ yẹn à ń sọ òmíì ẹlòmíì sì ń sọ̀rọ̀ pé nítòótọ́ lágbájá ọmọ bàbá mi ni wallahi ta'ala tí ikú ẹ̀sìn bá jẹ́ tiẹ̀ kò tí ì bà mí nínú jẹ́ jù torí pé ń ba orúkọ àwọn bàbá wa jẹ́. Summa billahi allazi la ilaha illa huwa. I am proud. Mo ń celebrate nǹkan tí mo ń ṣe. I am. Tí wọ́n bá pa Umar, tí wọ́n bá pa Usman, tí wọ́n bá pa Ali, tí wọ́n bá pa ọkọ rẹ̀ tí jẹ́, tí wọ́n bá pa Hassan, tí wọ́n bá pa Husseini, tí wọ́n bá pa gbogbo àwọn tó jáwọn ẹni Ọlọ́run lórí ọ̀rọ̀ títọ́ Ọlọ́run, kí ló fẹ́ dẹ́rù bà èmi Zubair Muhammed Taofik lórí pé tìrú yín bá ṣe nǹkan lórí títí èmi. Ẹ fẹ́ tán tìrantìran ni ká tó wá pé Ọlọ́run bá yín ṣe kò fi kú mi sọ́wọ́ yín. Ẹ ò ní lọ lọ́ọ̀kan ẹ jẹ́ ká lọ àtàkẹ́ mú ẹ tẹ̀lé pẹ̀lú mẹ́ṣíìnì mo ti fẹ́ délé rẹ̀ ọ̀nà lé rẹ̀ mo ti wà ní ìsìn mo ti rí lọ́ọ̀kan tó ń lọ ọ̀pọ̀lọpọ̀ ń ṣẹlẹ̀ bọ̀bọ́ tí ń fi nọ́mbà pè mí mo ti rí nọ́mbà rẹ̀ mo bá fẹ́ kán gbé ni wọn bá ti gbé ó tún háìdì nọ́mbà kọ̀ mọ́ pé àwọn ọlọ́pàá ti kọ́ mi lọ́gbọ́n bí màá ṣe mú nọ́mbà ẹ̀ jáde bí mo ṣe báyìí tí mo ń jù sí wọn náà fún mi nọ́mbà rẹ̀ mo ń dé ìyẹ̀wò mo ń dé rí pé the same number ni. Ẹ̀yin lẹ kọ́ wa wallahi I learn a lot of lessons àti ilẹ̀ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ like I used to say wípé criminal films mo máa ń wò gidi gan mo máa ń wò gidigidi gan mafia films mo máa ń wò gidi gan ní fi máa ń yà yín lẹ́nu ẹ rò pé mo ń ṣe oògùn ni no ẹ rò pé mo ń ṣe oògùn ni movement yín kan mo ti mọ̀ pé once you lose there you want to go there ẹ mọ̀ ló life tí mo ń live I'm living the life of Arnold Schwarzenegger ẹ lọ rẹ béèrè history Arnold Schwarzenegger omi inú yín ọmọ but ẹ lọ rí béèrè ask him how does he run his life ó sọ fún yín pé he doesn't have plan B in his life kí ló fà tí òfin ní plan B nínú ayé rẹ̀ only because when you are thinking of plan B already you are failing before the failure came ó ti agree pé nǹkan tó ń ṣe lọ́wọ́ yẹn fail is going to fail so that is why you are still planning for something else don't forget that if you have plan B you still go to that plan B and you come back still thinking of plan C. You end up D, E, F, G, H. What's the sharing to what is Z? But when you believe you can. And if you think you can't, you will never be. So, irú life Schwarzenegger ẹni mò ń lò. So, ọmọ máa ń sọ pé lọ́ba ní kàtí lè sọ gbogbo ohun tó fẹ́ sọ ní. No, I have frightened them.
I have using what I know in the mafia world. I'm using what I know in the criminal life. I'm not a criminal, but I read a lot of things because I avoid it. Mo jókòó ní court several times to learn one thing or the other. Tàbí mo sin àwọn èèyàn lọ kí n mọ gbọ́ cases mi nígbà mo ń jìjàngbara láti yọ ọ̀pọ̀lọpọ̀ kúrò nínú ọ̀fìn. Kì í ṣe pé mo bá ti dé court náà ni wọ́n ń pe kéèsì àwọn ẹni tí wọ́n bá lọ. Wọ́n lè pe kéèsì 6, 7, 8 wọ́n ti ṣe judgement oríṣiríṣi ojú mo ti rí how it comes and how it ends in most cases. Bó ṣe ń lọ. So I've learned a lot of things. So when I'm saying things, that is why I'm saying one thing. Everything I'm saying, wọ́n ń gbé mi ní láti fi shake me for me not to talk. Torí kan lè bá àwọn rílẹ̀ Ògbómọ̀ṣọ́ tà. Kan lè bá rí bí wọ́n ṣiṣẹ́ fáwọn okọ̀ rẹ̀ ti jẹ́ Fulani jihadist. That is why mo tún sọ kíní kan, I still maintain it. Ó wà lẹ́kọ̀ọ́ ní onídàlúrú. I'm not in Ògbómọ̀ṣọ́. The land belongs to us. Ògbómọ̀ṣọ́ ìlú bàbá mi ni. At my daddy's age, you helped me to come closer to my dad, to take care of my dad until God will call him to where he's supposed to go. If you assist me, you bring me back home. So ní ìsìnkúlókù, ó ti kúrò ní wípé ọ̀nà jíjìn ní ti ń kógun jà wá. Bẹ́ẹ̀ bá ti ń bú mi, nǹkan tí máa ń ṣe mí ni pé I am inspired. Yóò tún inspire mi láti pé kí n tún wo ibo lẹ́kù sí. Gbogbo ìgbà tí mo tẹ́ǹsì ń bú mi tí mi ò fún ilé sí yẹn tó bá ti lọ rí ewu bí tẹ́ kù sí báyìí ibi tẹ́ kù sí yẹn tó bá ti mú yín jáde bá ẹ̀ tún ní ilé bọ́. Ní ìsìn tẹ́lẹ̀ ìtẹ̀ṣe ní ìsìn ó tún kú ní ìsìn. You have mother sleep. Ẹ ní ronú sùn báyìí. This I know. Torí pé àṣírí yín ti tú. Àwọn tẹ́ ẹ̀ lérò pé wọ́n wà lábẹ́ rẹ̀ àwa ti máa ò tí ì ṣetán láti fẹ́ mọ ka orúkọ jáde. Ṣùgbọ́n àwọn tẹ́ ẹ tí wọ́n ta ilẹ̀ fún nígbà tí ilẹ̀ bá fún wọn àwọn fúnra ara wọn ó gbé yín lọ sí court. Nígbà tó máa gbé yín lọ sí court àwa náà mọ̀ jẹ́ witness á lọ lè mọ wòran yín ní court. Tàbí ẹ tètè wá owó kẹ́ ẹ lọ lè sanwó fún gbogbo àwọn tẹ́ ẹ gbowó wọn kán lọ lè wá ilẹ̀ sí ibòmíì. Ìní àṣírí yín ó fi bò. Ṣùgbọ́n what happened? You lose. Ẹ̀yin lè padà lose. We lost nothing because that place belongs to us. Inheritance àwa gbogbo mùsùlùmí ni àrọ́mọdọ́mọ mi ní right lórí ibẹ̀ yẹn as a Muslim. Ọlọ́run ní jẹ́ kí àwọn ọmọ mi ṣe òmí láti pé òun ní ṣe tí mò ń ṣe. Èyí tó bá takú tó bá lóhùn ṣe nǹkan tí mò ń ṣe tó bá ṣe ìkan míì ni kò nípìn níbẹ̀. Ṣùgbọ́n gbogbo èyí tó bá ti lóhùn ń ṣe ti tèmi ó nípìn lórí nǹkan tó wà nílẹ̀. So ẹ̀yin yẹn wa aluta continue. Mo sọ kíní kan nígbà tí ọ̀rọ̀ ti Yunusa tó fi bẹ̀rẹ̀ at the beginning. Mo ní season film ni yóò máa reveal a lot of wàláì. Ẹ̀wọ̀n tó bá wà pẹ̀lú mi nígbà tá à ń fi kọ́kọ́ ń ṣe lórí WhatsApp. Mo sọ fún gbogbo everybody nígbà náà tó bá ní etí láti fi gbọ́ mi pé mo ní season film ńlọrọ̀ Yunusa padà já sí. Ẹ máa jáde from one to another one bẹ́ẹ̀ ṣe máa rí nìyẹn. Kò dẹ̀ sí nǹkan tí kí ni yóò máa ṣe yóò máa reveal àwọn tẹ́ ń pè lẹ́ni ire ni yóò máa reveal ẹ̀ fún wa. A ó fi máa rí. Ó ti reveal a lot of things fún wa wípé the Fulani jihadists they been working on Ògbómọ̀ṣọ́ since when? Ẹ rò pé nísìnyí ni I have the history, the little history I have from 1966 after that when the war started up to the end of the war tó ṣẹlẹ̀ ní Nàìjíríà ni wọ́n ti ń work lórí ilẹ̀ Yorùbá and they now see that the power engine room of nǹkan táwọn ó ṣe Ògbómọ̀ṣọ́ ló wà. Ta ni wọ́n fẹ́ lò? They make use of the Muslims. The hypocrites among us. They still make use of the hypocrites among us. And we are going to call names. So gbogbo àwọn tẹ́ báyìí tán máa ń ṣe meeting kálẹ̀ káàkiri pé wọ́n bá ní àwọn ń wá àlàáfíà fún ìlú. Wọ́n wá problem fúnra wọn ni. Lẹ́nu ọjọ́ mẹ́ta ni wọ́n pè wá. Wọ́n pe àwọn èèyàn láti Ògbómọ̀ṣọ́ lọ sí Ìbàdàn wípé wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa palliative kan tán fáwọn ẹni that belongs to everybody politically tán fáwọn ẹni. Wọ́n wá ń mú condition wá fún wọn pé tẹ́ ń bá ń fẹ́ kọ́ pé tí kìíní ìbá ti dé táwọn fún yín ẹ padà lọ sílé kẹ́ ẹ lọ sọ fún kábíyèsí wípé kí kábíyèsí kó gbàgbé ọ̀rọ̀ tó ń fà nípa ọ̀rọ̀ Yunusa tán fi Yunusa lẹ̀ kọ́ mọ́ bá lọ tá a bá fẹ́ set up committee mi àmọ́ did you take us to be fools? A ti liberate ara wa.
and we are all standing by one. Ẹyọ̀kan ṣoṣo ni wá. Those who stood by the truth, ẹyọ̀kan ṣoṣo ni wá. Kẹ́ ẹ kó sí wa láàrin jù bẹ́ẹ̀ lọ. Kẹ́ ẹ dájà lẹ́ láàrin wa jù bẹ́ẹ̀ lọ. We understand. We make use of our brain. The good part about it ni pé bẹ́ẹ̀ bá ti ṣe tán lẹ́sẹ̀kẹsẹ̀ láṣírí yín máa tú. What we are saying now ni pé ẹ̀yin mùsùlùmí wa tìlú Ògbómọ̀ṣọ́ nílé lóko a ò pé ẹni tó wà ní Ìbàdàn kó bá wa dá sí o, a ò pé tìlọrin o, a ò pé tọ̀yọ́ o, a ò pé tòṣogbo o, a ò pé tẹ́níwẹ̀ o. Àwa la rí n tí àwọn ọmọ àlè inú wa ń ṣe o. Àwa ọmọ gbé wọn sáyé tẹ́fì mọ́ ọmọ pé Ògbómọ̀ṣọ́ ní ọmọ àlè láàrin wọn ni o. Àmọ́ tẹ́ bá rò pé fẹ́ mọ̀ pé kọmitì kan kọmíṣáyì kan tẹ́ mọ̀ pé kọmíṣáyì kan tẹ́ mọ̀ pé kálẹ̀ káàkiri lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́, you are wasting your energy and you are wasting your bloody fucking time. A ò ní time fún yín. Ẹ ò sì lè fi gbogbo bẹ́ẹ̀ tí ṣe ń ṣe kẹ́ fi distract bàbá wa Orumagege. He is ever much focused on what he's doing. Àmọ́ dẹ̀ mọ̀ pé sky is just going to be the beginning of Baba Kábíyèsí. We've started seeing it. He has spent from his hard-earned money, from his own pocket, sínú ìlú, from his hard-earned money. Wọ́n ti wọ̀lú, wọ́n ti empower àwọn èèyàn nílùú. Tí wọn ò fẹ́ ariwo underground, wọ́n ti help ọ̀pọ̀lọpọ̀ ìwọ́gbà lágbájá gbà. Kì í ṣe pé wọ́n sunkún lọ bá wọn, wọ́n sì rẹ́rìn jáde ni. Tí gbogbo àwọn táwọn yìí sì ti ń ṣe oríire lábẹ́ nǹkan tí wọ́n ní wọ́n ń ṣe, and he is ready to do more. Ṣé ẹni tó ṣetán láti liberate ìlú lẹ wá ń gbógun tì lórí tí ọkàn, bó tilẹ̀ jẹ́ pé I don't blame you. You are all working by scripts laid down for you by your masters, but that scripts will not work on us. Reason ọ̀pọ̀lọpọ̀ nínú wa ìlọ́lọ́ ní ká ti bá yín ròpọ̀ láti north. Nígbà tí bàbá tó dé tó fẹ́ mọ purọ́ hadith nígbà tó dé ẹ má ya fọ́tò tiẹ̀ náà ti pọ̀ lórí social media. Ẹ má rìkọ́ọ̀dì mi wọ́n láwọn wọ́n ní kì í ṣe súnà káfíìdì ẹni tí máa ń ṣe gbogbo ẹ̀ wọ́n ti ṣe ní ìsìn gbogbo ẹ̀ náà ti ṣe wọ́n lé wọn ò ní lọ sóde òkú gbogbo ẹ̀ náà ti ṣe wọ́n ti gbé gbogbo oyún wọlé tẹ́lẹ̀ rí. Bàbá wa àná ti rí Fúlàní jihadist lára wọn, wọ́n ní wọn ò ní fi wọ́n jẹ imam. Àwọn rìnà rí ti ń lọ wọ́n sì kọ̀ fún wọn. Síbẹ̀síbẹ̀ that same family rebel against Ògbómọ̀ṣọ́ land and they are still doing it. Torí àwọn ni wọ́n champion gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ nílùú. Nǹkan tá a kàn fẹ́ kẹ́ lọ rí mọ̀ ni pé Ọlọ́run ọba ló dá wa ló dá yín ló sì ní kí ẹ wàláì ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ìsọmọ Ògbómọ̀ṣọ́ o. Nínú ìtàn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ìsọmọ Ògbómọ̀ṣọ́. Omi nínú àwọn tó jẹ́ pọ́ mẹ́rú ni wọ́n pàpà wọ́n ti hu ìwà tó fi di pé wọ́n ti wá kú lẹ́rú, wọ́n ti wá dọmọ. Bẹ́ẹ̀ ni bàbá wa al-Imam kọ́lọ̀bà kọ́bà lọ́rẹ̀ ẹ̀mí yín Habibullah Ahmad Tijani wọ́n sọ ọ̀rọ̀ kan níbi Maulid kan tá a jọ lọ lẹ́jọ́ mẹ́ta ìta jókòó nígbà tí wọ́n yọ ẹ̀jẹ̀ dúdú kò lára Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, tí wọ́n ní kí sàábé kan kọ́ lọ rèé dànù. Ó délẹ̀ gbà tí ó débẹ̀ ilẹ̀ ẹgbẹ́ ibi tó fẹ́ dà sí sáré lanu láì tí ìgbẹ́lẹ̀. Onírú èwo leléyìí, ẹ̀jẹ̀ Ànábì ò gbọ́dọ̀ bọ́ síbi tí ò dáa. Ó tún bọ́ síbòmí ibẹ̀ náà tún lanu. Ìgbà tí ń pò yíká tó yẹ pé gbogbo wọn ti ń lanu láì tí ìgbẹ́lẹ̀. Ẹ gbọ́ ẹ̀jẹ̀ Ànábì àfikún ó preserve ẹ̀. Kí ni nǹkan tóun ó ṣe? Ó gbé ẹ̀jẹ̀ yẹn ó gbé mu. Onítìrà ẹlọ́rẹ̀ máa wá sọ̀híì ni o. Àsọ̀híì hadith ni tó jẹ́ pé kìí ṣe pé bóyá dọ́ ìfún tẹ́sọ̀ pé kò ṣe ní kọ́. Ó gbé mu. Ìgbà tó padà dọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, Ànábì bi léèrè pé só gbẹ́ sí tó dá síbi tó dáa. Ó ní bẹ́ẹ̀ ni òun dá síbi tó dáa. Nígbà tí Ànábì pressurize ẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ sọ fún Ànábì pé òun gbé mu ni torí òun fẹ́ kí ẹ̀jẹ̀ Ànábì kó bọ́ sínú ẹ̀gbin. Àwọn àáfàá fi hàn wá pé láti ìgbà náà ìdílé onítọ̀hún náà ti di Ahlul Bayt, wọ́n ti di ẹ̀jẹ̀ Ànábì.
wa ala alihi wa ashabihi yóò ti dẹni táwọn náà ń jẹ́ nínú àsàlátù tó máa ṣe fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ọ̀rọ̀ rẹ̀ ti di ẹrú tó ti sọ ẹrú dọmọ látàrí ìgbàgbọ́ rẹ̀ sí Ànábì. èèyàn máa ń sọ ẹrú dọmọ. ẹ lọ rèé ka history Edison, ẹ lọ ka history ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn motivational speakers yẹn, ẹ padà discover wípé òun ò níyà òun ní bàbá òun ṣe kíní òun ṣe kíní nínú gbogbo nǹkan tí wọ́n ń ṣe náà fi di tí àwọn ni tí wọ́n wò wọ́n dàgbà náà fi ń padà wíìlì àwọn nǹkan wọn lé wọn lórí pé lágbájá yìí òun ní ó control báyìí ní ó control báyìí. tí èèyàn bá ṣe dáadáa ẹrú a máa dọmọ, àmọ́ pọ̀lọpọ̀ ọgbà ń bẹ tó yẹ pé ọmọ náà padà máa ya ọmọ àlè tó yẹ pé èèyàn ọmọ bẹ lọ́hùn wípé kọ́lọ̀ ọba kó bá òun parẹ́ lójú òun torí pé kọ́mọ̀ bá ba ẹ̀yìn òun jẹ́ nígbà tó wọn bá ṣe ń bẹ mọ́. èyí tẹ̀yìn ń wù yìí wàláì ẹ hùwà àdúrà ìwà ìpìlẹ̀ ń wù. the best thing tẹ́ ẹ lè ṣe ni pé ẹ gbìyànjú kẹ́ lọ rí fáwọn ẹni tẹ́ ẹ gba owó rẹ̀ lọ́wọ́ wọn, kẹ́ kó wọn fún wọn, kẹ́ túbá, kẹ́ fi ilẹ̀ àwọn ẹrú Ọlọ́run ọba sílẹ̀ tí ń ṣe àwọn mùsùlùmí ìlú. àwọn oníṣẹ̀ṣe kọ́ ni wọ́n lọ rí talẹ̀ ìdí, bẹ́ẹ̀ kì í ṣe àwọn Christian ni wọ́n ń ṣe. ẹ̀yin náà lẹ́ ń ṣe tẹ́ pera yín ní mùsùlùmí tí aago 4 ó lù tó ẹ pé lé ọtí lẹ́wà ó dẹ̀yìn ìṣá ìkẹ́ tó dìde níbi tẹ́ ń gbé ti mu ọtí wọ́n sì tún fi yín jẹ oyè ẹ̀sìn, ẹ̀ ń sì ń hú gàkálẹ̀ káàkiri, ẹ̀ ń sì tún pa àwọn tọ́ọ̀gì kiri ibi káwọn èèyàn kan lọ rí jà. Nobody stops you, but mo fẹ́ kẹ́ lọ rí mọ̀ pé you have report ẹ wo you have record there. tí ẹ̀yin tí wọ́n bá ránṣẹ́ ọ̀bá mọ̀ wọ́n àwọn gan lẹ́jọ́ ń kóòtù, yàtọ̀ sí pé wọ́n lẹ́jọ́ ní kóòtù àwọn tó já síwájú wọ́n ti tọwọ́ bọ̀wé nílé lóko wípé nǹkan kan ò ní ìṣẹ̀lẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ látọwọ́ títí wọn lẹ́ ń fi ń wá ìjà látọ̀dọ̀ tiwa kán lè bá a sọ pé látọ̀dọ̀ wa àwọn náà ti tọwọ́ bọ̀wé pé nǹkan ò ní ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ wa. ìlọ́fà tẹ̀ ń fi ń bu ọdá àfi fún yín lésì iná wọn tẹ pé a ṣe báyìí tó pé a ò ní dá yín lóhùn torí pé àwa ò fẹ́ kó ti ọ̀dọ̀ yín wá. nígbà tó bá ti ọ̀dọ̀ yín wá ó ti kúrò ní prison yard ní ìsìn wọn ní correction center wọ́n wàá gbé yín lọ síbi tí wọ́n gbé ti correct ọpọlọ yín fún yín bó ṣe tọ́ àti bó ṣe yẹ. in a nutshell àwọn ìlú Ògbómọ̀ṣọ́ àwọn mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ pátápátá wọ́n ti ṣetán láti ṣiṣẹ́ lórí ilẹ̀ wọn pátápátá fún gbogbo wa. gbogbo ẹ̀yin ọmọ mùsùlùmí tẹ́ bá wà ní gbogbo ibi tẹ́ bá wà nílùú Ògbómọ̀ṣọ́ ẹ kún wọn lọ́wọ́ ẹ kún wa lọ́wọ́ lórí wípé n ti ń jẹ́ ẹ̀tọ́ mùsùlùmí kí wọ́n mọ̀ tàtàfàlà dànù kí wọ́n fi ṣayé. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.